ọmọ Yorùbá ẹ bá ń gbé gbòsàgbòsà báyìí fún àwọn bàbá wa ẹ wo bí ijó tó bá káni lára àwọn àgbà náà máa ń dìkú kùdò ni ẹ wo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti jáde lórí ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá wọ́n ní àfàró ẹ wo bí pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin àwọn kan tí wọ́n pera wọn ní mùsùlùmí àtàwọn tí wọ́n pera wọn ní kìrìsìtẹ́nì tí wọ́n jọ ń fìjà pẹ́ta ẹ̀fìta àbí báwo lẹ ṣe pè é lórí fẹ́rẹ́ ayélujára pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe ẹ wá gbọ́ nǹkan táwọn bàbá wa sọ ẹ wo bí wọ́n wá gbé òṣùbà ńlá ràbàǹdẹ̀ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn tágìrì gbéra ẹ̀ níjà ẹ wò ó ibi tá a gbingi sí gúwú níbẹ̀ fọlọ́run sọ́nìgì tiwa ẹ̀dá ẹ̀yẹ sáré ká ibi tá a gbingi sí gíwú ibi tá a rò pé ohun tá a rò pé a máa bá lẹ́nu àwọn bàbá òun làbá tẹ́ ẹ̀ bá ti gbàgbé níwòye àná ẹ wò ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ wá gbọ́ nǹkan táwọn bàbá ńlá bàbá wa sọ torí pé ẹnu olóbì láti gbọ́ pọ̀n ẹni ọlọ́fà láti gbọ́ mọ́ta ẹnu wọn lọ̀rọ̀ dùn sí ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin ẹni bá ti lè wò ó láti bẹ̀rẹ̀ títí dópin yóò yé yín ṣákáṣáká pátápátá ohun tí mò ń sọ gangan tẹ́ fi mọ̀ pé níbi tá a bá dé yìí ẹnìkan ò lè dákùrù kó lè kó gbùrù mọ́nikẹ́ni mọ́ ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé wa mọ́ nílẹ̀ Yorùbá àwọn àgbààgbà ti gbé wa débẹ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ti gbé wa débẹ̀ ẹ wo ẹ já lọ pàdé kábíyèsí ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ọba Adéyẹmí Olúwafẹ́mi bàbá yìí ti ná pẹpẹ ló kọ gbogbo ọba tí ń bẹ ilẹ̀ Yorùbá ni ẹ wo bí òun rèé ẹ bá ń fohùn sí fídíò yìí nílé ẹ jẹ́ káwọn yẹn wa kí wọ́n farabalẹ̀ kí wọ́n gbọ́ nǹkan tí kábíyèsí ọba Adéyẹmí sọ àti ló kọ gbogbo ọba ilẹ̀ Yorùbá òun rèé ẹ̀ ń ṣùgbẹ́. TV Pavilion ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ọmọ Yorùbá ẹ ṣé tẹ̀ ń wò wá. Most of the ọlọ́pàá tí bá jẹ́ tí ọpọlọ rẹ̀ tó dọ́gba they are working intelligently. ẹ gbọ́ so àwọn ọlọ́pàá tó wáyé wọ́n ní àṣìṣe méjì. Okay. One mọ́tò tó gbé wò ní plate number no identification ọlọ́pàá lè ṣe for security purpose. Yeah. Two kò sí warrant of arrest. Then kì í ṣe pé wọ́n. No warrant of arrest. No warrant of arrest. Okay. Àwọn tó tó wà bẹ̀ sọ pé identify yourself. Torí dírẹ́sì wọn sọ pé ọlọ́pàá gidi lé. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ pẹ̀lú ìwádìí mi ó dà pé àwọn sẹ̀ríà pólíìsì tí wọ́n máa rán níṣẹ́ àwọn kìíní muslim kìíní kan. Okay. Bẹ́ẹ̀ ó lè jẹ́ ọlọ́pàá gidi. But even gan overall tó ń wọ̀ sí òkè ẹ̀ kò sí police district níbi kan fin àbí kìíní kan ló wà bẹ́ẹ̀. Èkejì pólíìsì yẹn náà kò clear. Bàtà tó wọ̀ bí bàtà táwọn bàbá wa fi ń loko láyé ẹjọ́ sí ni ẹ tún wá wọ́sọ jágbàjàgbà ìbọn tí yẹ́dẹ̀ gbé lọ́wọ́ kì í ṣe AK-47 ọlọ́pàá ò lè lọ arrest yàn kó mọ̀ pé AK-47 àbí normal pistol pop action ló gbé lọ́wọ́ the normal one yẹn the second one ìbọn local pistol ló wà lọ́wọ́ ẹ̀ tẹ́ bá wà fíìmù ẹ̀ dáadáa torí mi súùmù ẹ̀ mò ń wò dáadáa tí mò ń súùmù ẹ̀ ni so àwọn ará àdúgbò bó ṣe ká máa ṣe fúnra wa nìyẹn torí wọn ò bá wọn jà wọn ò bá lọ́kàn sọ pé ẹ ní mú lọ because ká ní pẹ́ dé ẹ mú warrant of arrest wa kọ́ọ̀tì ẹ̀tọ́ á fún mi warrant of arrest ó ti fight mi sí police dem anírọ́ then two ọlọ́pàá kan láti division bíi tí wọ́n ti wá gbé bọ̀bọ̀ yẹn ó gbọ́dọ̀ tẹ̀lé wọn wá. TV Pavilion ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ọmọ Yorùbá ẹ ṣé tẹ̀ ń wò wá. Bàbá ẹ kú dédé àsìkò yìí. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí pátápátá tẹ̀ ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáyé mo dúpẹ́ o mo dúpẹ́ àtìlẹ́yìn yín mo dúpẹ́ ìlú ni lọ́gọ̀ ẹnu gẹ́gẹ́ bí Yorùbá ti wí nítorí tá bá gba atọ́kùn tá bá gba kọ́mẹ̀ntì 100 tí mẹ́ta mẹ́rin bu wa kódà kí márùn bu wa kí mẹ́wàá bu wa kò fún wa sọ̀rọ̀ torí àti mọ̀ pé àwọn tó mọ iye wa ló pọ̀ ó dẹ̀ pé kíkì nìkan lè kí wa ẹ̀fọ́ mìíràn àtowó. wọ́n ti gbàgbé tẹ́lẹ̀ ni. àtowó kiri lọ́sẹ̀ ṣùgbọ́n ká mọ iye ẹni òní kókó kárí rí nígboro ká pọ́n nílé bàbá à ń gbádùn prógrámù yín o ìyẹn ni kókó torí yìí tó ń gbọ́ lórí rédíò dẹ́yẹmọ̀
àwọn tó ń wò wọ́n láìsí ẹ̀ ni wọ́n mọ̀ pé tv program yìí ẹni tá à ń gbòòrò ẹ̀ lójoojúmọ́ rè àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ojú tó tẹ̀fi wò mí kò ní fọ́ lẹ́ẹ̀kan sí. His Special Majesty ààrẹ ọba ambassador Dr. Adéyẹmí Olèmíjẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá olúwayé sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó fira rẹ̀ joyè. Èmi a máa sọ pé aládé lórí mi ilé ìyá aládé lórí ilé bàbá ọmọ sọ̀rọ̀ nílùú Gbàmọ̀sí nípínlẹ̀ Kwara ìlú Èkó Olèmí fi ṣe gbogbo. Ẹ ti gbọ́ ẹ̀yin tó ṣe bí òwe ẹ̀yin àgbà náà lẹ́bọ̀sà ẹ má bínú pa àpòwé níwájú yín wọ́n ní àkèrègbè ní ọ̀sọ́bi tí a fòkùn sí ní ọ̀run ara ẹ̀ a fòkùn sọ́run bàbá ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ tí wọ́n sọ oríkì tí wọ́n kíra wọn yìí ni ó fi jẹ́ pé béèrè tí wọ́n kọ́kọ́ lọ pa á àwọn Kwara Ìlọrin yìí lọ́ba wí ibẹ̀ ọ̀tọ̀ níbi mo fẹ́ yà lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n bẹ̀ gangan lákòókò ti bẹ̀rẹ̀ torí wípé ẹ má jẹ́ tún pòwe mi mọ́ níwájú bàbá bàbá mo tún kí yín mo lù yín lẹ́gọ̀ọ́ ẹnu lẹ́ẹ̀kan sí ẹ dákun sá èmi fẹ́ béèrè ìbéèrè kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lánàá tó jẹ́jọ́ bí ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ọlọ́pàá kan la kàn ṣàdédé rí lórí fẹ́ràn ayélujára tí wọ́n lọ ṣu ọ̀gbẹ́ni kan tó jẹ́ oníṣẹ̀ṣe ọ̀dọ́mọkùnrin tí gbogbo èèyàn mọ̀ sí Tani Olohun tí wọ́n lọ ṣù ní Ọ̀bárá léyìí tó fẹ́ mú ogun àti wàhálà wọlé Yorùbá léyìí tá a ti ń sọ pé àfẹ́ mọ́ tó jẹ́ pé ọpẹ́lọpẹ́ àwọn ará àdúgbò ìròyìn yìí pọ̀ rẹpẹtẹ mo mọ̀ pé yóò dọ́dọ̀ yín mo wá fẹ́ béèrè bàbá gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ sì ti rin ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ẹ ti mọ gbogbo bí nǹkan ṣe ń lọ àwọn ará bíi wọ̀lú wọn ò gbàṣẹ lọ́wọ́ ọlọ́pàá kankan gẹ́gẹ́ bí a ṣe gbọ́ láti state kan sí ìkejì ǹjẹ́ ìgbésẹ̀ yìí tọ̀nà èmi nìyẹn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho làwọn ayé wá àwọn aráàlú tún ṣẹ̀ṣẹ̀ wá pè lọ́wọ́ padà séèfù àwọn ọlọ́pàá yẹn kúrò mẹ́ torí agbó oríṣiríṣi nǹkan tí wọn ò tí ì bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà mo fẹ́ kẹ́ ẹ yànnàná àwọn béèrè méjèèjì yìí. Atọ́kùn bàbá ẹ jẹ́ kí n kan sára sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà bàbá dàmí mo kí ẹ gbogbo ìgbà ni mo máa ń ju ẹ lọ́gọ ẹnu Ìbàdàn tí mo tiẹ̀ lọ ní Atọ́kùn ẹ̀ ń tíra yìí o ọ̀rọ̀ wa yìí rìn gan nítorí mo lọ Ìbàdàn ní ọjọ́ Saturday ó padà dé ní Monday ní bí mo ṣe wọ ọ̀dọ̀ ẹni tá a lọ tá a dé agbo yẹn tí wọ́n introduce mi àwọn yẹn sáà fẹ́rẹ̀ bá mi ya fọ́tò bá mi máa ń ṣe tẹ́lẹ̀ náà ẹnìkan ló wá fetí kàn mí pé náà sí kò tó wá mi pé ṣé bẹ́yìn lẹ máa ń sọ̀rọ̀ Ìgbòho Òòṣà ní orí tẹlifíṣàn lórí amóhùnmá lórí alẹ́gbẹ̀rẹ̀ ẹ̀yin lọ́ba àṣàmúlẹ́mì ni ó ní sọ́kà òjìnà síbẹ̀ kódà mo lè fẹsẹ̀ rìn ó ló máa wà lẹ́sìká lọ́ba mo ní mi ò sọ pé mò ń bọ̀ mo dẹ̀ ti kọjá ẹni tí ó dé géètì tí ó sọ pé ta lẹ̀ ń wá mo ní bí ìwọ bá wá mọ̀ tó lè rí lọ́ba ní lẹ́sìn àti sọ pé ọ̀kadà ni ó gbé wa débẹ̀ èmi gbé mọ́tò wa ọ̀kadà ó lè ó ní kò tẹ̀ nídìí 5 minutes sí 10 minutes àdébẹ̀ torí olómi academy ní ibi tí mo ti lọ bá wọn ṣiṣẹ́ yẹn ìyẹn wá wọlé ó ní wọn sáré lọ bá sí mo ní mọ́ lọ tó bá lọ mi ò lè fi ibi tí mo ti ṣe MC sílẹ̀ ó jẹ́ kí n sọ̀rọ̀ yìí jáde pé ajá pé bí mo ṣe ń pọ́n lé tí mò ń lù lọ́gọ̀ tí mò ń bu tí mò ń kọ̀ dẹ́mọ̀ ẹ̀ ń gbà mí gbogbo wọn gbọ́ mo dẹ̀ fún Ìgbòho Òòṣà ní gbòsà mẹ́ta because kò sí tó sọ tó takò bóyá kò yí gbogbo tẹ́lẹ̀ sọ náà ló máa dùn mọ́nú Atọ́kùn ò ní rí sọpọ́tẹ̀ kan kó lálẹ́ ẹ̀ ò ní rò gangan kó pè kó sọ pé báyìí the highest tó máa ṣe ni pé PA rẹ̀ yẹn pastor ó máa pè pé bàbá gbogbo tẹ́ ẹ sọ yẹn ó làwọn náà ti ń gbọ́ tẹ́lẹ̀ and chief tí ó máa mú lò irú ẹni tá ń gbàdúrà káríre ẹni bá máa já sojú Yorùbá ẹ gbọ́ mi kí wọ́n lè pé kó dẹ̀ dá lójú ẹsẹ̀ mo mọ̀ pé ibi tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ kì í ṣẹ̀yìn kò lé lé ẹ̀. láyé ó jìnnà fẹ́fẹ́. ó sì máa take some minutes or hours láti lè dá débẹ̀ lọ́kì tó ní pé irú mọ́tò tó ń lò àti security wọn máa clear fún. bẹ́ẹ̀ni. I really appreciate him. 2 bó bá jí olórí tó jí olórúkọ ó gbọ́dọ̀ ní telephone number àwọn tó mátà láwùjọ wàá rí pé tá a bá jáde tá a bá pè mí fún kéèsì kan bá ṣe kiri kan mi ò ní bá ọlọ́pàá tó wá mọ̀ èmi ní bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì mi ò ní bá ṣe wàhálà gbogbo ṣe lánàá màá pe àwọn ọ̀gá àwọn bẹ̀ pé ìwọ tó wà ní àdúgbò yìí ṣé wọ́n ló rán àwọn eléyìí wá torí iṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ kò dáa o
tí bá rí pé màá tún wá pẹ́ tó tún ju ẹnìyẹn lọ so that ẹni tó ju lọ yóò lè fún ní instruction pé lọ ṣe báyìí. ọba àṣàpẹ́ sí o ṣe báyìí. àwọn tó tiẹ̀ wà ládùúgbò as at now most of the ọlọ́pàá tí bá jẹ́ tí ọpọlọ rẹ̀ tó dọ́bà they are working intelligently. ẹ gbọ́ so àwọn ọlọ́pàá tó wáyé wọ́n ní àṣìṣe méjì. okay. one mọ́tò tó gbé wò ní plate number no identification ọlọ́pàá lè ṣe for security purpose. Yeah. two kò sí warrant of arrest. Then kì í ṣe pé wọ́n. no warrant of arrest. no warrant of arrest. okay. àwọn tó tó wà bẹ̀ sọ pé identify yourself. torí dírẹ́sì wọn sọ pé ọlọ́pàá gidi lé. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ pẹ̀lú ìwádìí mi ó dá pé àwọn sẹ̀ríà pólíìsì tí wọ́n máa ń rán níṣẹ́ àwọn kìíní muslim kìíní kan. okay. bẹ́ẹ̀ ó lè jẹ́ ọlọ́pàá gidi. but even gan overall tán wọ̀ sí òkè ẹ̀ kò sí police district níbi kan láíláí. fin àbí kìíní kan ló wà bẹ́ẹ̀. èkejì pólíìsì yẹn náà kò clear. bàtà tó wọ̀ bíi bàtà táwọn bàbá wa fi ń loko láyé ẹjọ́ sí ni. ẹ tún wá wọṣọ jágbajàgba ìbọn tí yẹn dẹ̀ gbé lọ́wọ́ kì í ṣe AK-47. bẹ́ẹ̀ni. ọlọ́pàá ò lè lọ arrest yàn kó mọ̀ pé AK-47 àbí normal pistol. pop-action ló gbé lọ́wọ́. pop-action ló gbé lọ́wọ́ the normal one yẹn the second one ìbọn local pistol ló wà lọ́wọ́ ẹ̀. tẹ́ bá wà fíìmù ẹ̀ dáadáa torí mi súùmù ẹ̀ mò ń wo dáadáa tí mò ń súùmù ẹ̀ ni. so àwọn ará àdúgbò bó ṣe ká máa ṣe fúnra wa nìyẹn torí wọn ò bá wọn jà wọn ò bá lọ́kàn sọ pé ẹ̀ ní mú lọ. because ká ní pẹ́ dé ẹ mú warrant of arrest wa. yes. kọ́tí ẹ̀ tó wá fún mi warrant of arrest ó ti fight mi sí police dem anírọ́. then two ọlọ́pàá kan láti division bíi tí wọ́n ti wá gbé bọ̀bọ̀ yẹn ó gbọ́dọ̀ tẹ̀lé wọn wá. nínú iṣẹ́ wa tá à ń ṣe nígbà yẹn nígbà tá à ń ṣe ó ṣẹlẹ̀ pẹ̀lú ọba adéyẹmí crime tá a máa ń gbà wọ́n yẹn kúrò nínú wàhálà nínú ìdààmú ẹ̀nà ti kéèsì àwọn adéodò tá a ṣe gbà yẹn tí wọ́n kọ́lọ́pàá alátòdò tó ṣe kí wọ́n wá bá mi lọ́fíìsì wọ́n ní DP adóodò ní kí wọ́n mú mi wá mo lẹ́kọ̀ọ́ lẹ́wà yìí adóodò Ogun State ni kódà bó bá jẹ́ kó ibi tèmi wà tọ́fíìsì mi wà yìí another division ò lè wá mú mi láì jẹ́ pé ọlọ́pàá division tí mo mọ̀ yìí tó jẹ́ jurisdiction tèmi á wá bá mi. mo pe DPO èyí tó súnmọ́ mi kí n má dárúkọ station yẹn mo pe DPO kí ni mo pe kejì láàrin bí àbọ̀sẹ̀ àwọn DPO yẹn ti dọ́dọ̀ mi. so tí mo sọ nanest ni pé tí ẹni tó bá fẹ́ jẹ́ olórí ó gbọ́dọ̀ ní connection tó normal tí ó fi ṣe tó dáa. then àwọn tó wà ládùúgbò àwọn náà wù ọmọlúwàbí àwẹ̀ wá kò sí identification ìbọn tẹ́tí ẹ̀gbẹ́ lọ́gẹ̀ kì í ṣe tọlọ́pàá dírẹ́sì yín ò mú tọlọ́pàá káàtì àná wọ jíìsì wọ́n wọ búùtù ọlọ́pàá sí wọ́n wá dé fìlà mọ̀pọ̀ àbí tọlọ́pàá wọ́n wá wọ jákẹ́ẹ̀tì tọkọ pólíìsì sí lẹ́yìn it's a different thing. two ọlọ́pàá division yẹn kíkan ni wọ́n gbọ́dọ̀ make entry division tó ń lọ yẹn wọ́n á dẹ̀ mú ọlọ́pàá kan division wọn wọ́n á gbé talọ́lọ́ àbí tatọ́lọ́ náà pé talọ́lọ́ wọ́n tún wá gbé lọ division yẹn padà wọ́n tún make entry kan tó máa gbé lọ lọ́rí tó bá máa gbé lọ. níjọ́ wọn lọ gbé àlùjọ wàhálà olórin wàhálà Sasu Portable òun náà fi kọrin òun wọn mọ́tò ọ̀fẹ́ dé lọ́rin ó tẹ̀ jókòó rí nìkan náà fa ọlọ́pàá débẹ̀ orí mọ́tò ọlọ́pàá orí ọlọ́pàá tó wẹ̀wù bí Sasu ṣe ní wàhálà tó kò lè Sasu ara rẹ̀ mọ́. but Sunday Igboho wá débẹ̀ ó play maturity ẹ̀ identify ara yín ó ní no identification mọ́tò tẹ́gbẹ́ wa is not registered dress yín ò bá tọlọ́pàá mu so what do we do? But the confusing side of it ó ní release tí Ọ̀yọ́ State Police Command tán gbé jáde wọ́n approve wọ́n acknowledge pé láti àgọ́ ọlọ́pàá nílọrin ni wọ́n ti wá gbé pé nítorí pé agreement undertake to sign pẹ̀lú kóòtù ní kéèsì ẹ̀ tí wọ́n gbé lọ́ngbà yẹn pé àwọn àǹfààní pé ó bú àwọn wọ́n ní kò follow kí lorúkọ ẹ̀ agree bail condition wọ́n sọ pé contempt of court náà ti ní ká wá gbé but I love what Commissioner of Police of Oyo State did irú commissioner tá a sọ pé à ń wá nìyẹn ó ní Ìbàdàn ló ti commit crime kó lọ lọ́rí lọ́ bú yín inú ilé ẹ̀ ló wà tó ti sọ tẹ ló ti bú yín good jurisdiction bíi tí kéèsì bá ti wọ tí tó ti ṣẹlẹ̀ òní wọ́n ti prosecute èèyàn ẹ wá prosecute ta lọ́lọ́ nìbàdàn
ẹ lè máa gbé lọ Ìlọrin torí kò sẹ́ nílọrin àwọn ọlọ́pàá ti clear side ibẹ̀ yẹn ṣe rí I'm not here to condemn any religion n tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí jáde ni pé mo wo fídíò àfáà kan láti Ìlọrin lẹ́nu inú mi pòwe láwà normal àfáà lọ́rin ni ó ní ìgbésẹ̀ tí Sunday Igboho gbé ó ní ìgbésẹ̀ gidi ni ó ní gbogbo àwọn ará àdúgbò ìgbésẹ̀ gidi ni Sunday Igboho tún wá sẹ́ẹ̀fù kankan bẹ́ẹ̀ if the police want to go by force wọ́n á pa àwọn ọlọ́pàá yẹn Ìbàdàn náà pè bẹ́ẹ̀. àbí kí wọ́n jó gbogbo mọ́tò yẹn àkéèsì yẹn ò ní parí yóò di pé torí mo máa ń fanatiki kí lorúkọ ẹ̀ àfáà mi tó wà lọ́rin you found out pé most of the àfáà nílọrin wọ́n lè mobilize àwọn ọmọ wọn pé ó yá ẹ máa attack gbogbo Ìbàdàn bí ẹlòmí tó wà lọ́rin tẹ́ rí if an àfáà láì tó lè preach tó ní ẹ máa káwọn ọmọ kéwú bí wọ́n ṣe máa yìnbọn. ìyẹn ti ẹ̀dá èyí tó lẹ́nu bá ti kọ mùsùlùmí lẹ̀ pé. ẹ máa gbọ́ ẹ máa kọ́ àwọn ọmọ kéwú bó ṣe lè yìnbọn mo ti sọ̀rọ̀ kan ní interview mi lọ́jọ́ kan nígbà mo lọ sẹ́mùsì fún àlè Usman Islamic ní Èjìgbò tí àwọn oníwàásí àgbáyé tá a respect tá a pọ́nlé tó bá sórí podium tó sọ̀rọ̀ ní ọjọ́ tí Adéwálé Àyùbá ló di Christian tó gbé sórí Facebook mo rò pé tó jókòó sáà náà ti fi hàn ló bọ́ tó ní ọmọ lálẹ́ sẹ́nu amọ̀rú ilé alúwa tá a wà àmọ́ tá a ṣe tó fi gé èèyàn ó wá ló ń dára mọ́ kiri yó gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ibi ẹ bá ti dá Adéwálé Àyùbá ẹ lẹ́ ló kó pa ẹ ṣe léṣe ẹ má jẹ́ orórin kọ tí ìbá jẹ́rù mi ló jẹ́ sí ibẹ̀ lọ́jọ́ yẹn níta àṣọ kọlá máa sọ immediately ni mo gorí podium nígbà tí a fún wọn ní research pé kí wọ́n sinmi kí wọ́n mú mi mo ní ọ̀rọ̀ tí àlùfáà Lágbájá sọ fẹ́ dárúkọ wọn tó ló lórúkọ gidi gan kò nídìí. àlùfáà Lágbájá sọ eré ni wọ́n fi ń ṣe o bí ọ̀rọ̀ yẹn ṣe káwọn lára tó bá yẹ fẹ́ràn Àyùbá tó ló yẹ kan sọ̀rọ̀ ẹ má lẹ Àyùbá lókúta o ẹ má disturb tó ti fẹ́ ṣeré o ó lè jẹ́ kan náà ẹbí yín ní ó pé ẹ má dà pàtí oní pàtí rú o torí millions lóní pàtí ó fi pé everybody ló ní freedom of religion kọ́lọ́ kó fọ̀rọ̀ kẹ́ St. Janet tó bá jó orin Muslim St. Janet yí padà bó ṣe kọrin o lè ṣe kiri kan o lè ṣe kiri kan kò ní tó tàbí tí ó fi kú torí ibi tó tún kọ ni wọ́n ti sápa ẹ jẹ́ ká wá kó fanatism kúrò nínú ẹ̀sìn ṣe bí ẹ̀sìn ìbílẹ̀ tẹ́ ń kọ̀ndẹ́mù yìí òun náà lè sí bàbá alábàbá bàbá ẹ̀yin àfá àti pásítọ̀ gbogbo bàbá tó bí bàbá yín bàbá alábàbá yín ó ti ṣe ìbílẹ̀ kó tó di pé ẹ mọ̀ even gan àwọn tó jẹ́ typical emir family nílọrin bí wọ́n bá trace origin ìdílé wọn nílọrin wọ́n ti ṣe kí lorúkọ ẹ̀ ìbílẹ̀ kó tó di pé wọ́n convert wọn ṣe bí ní Mẹ́kà àwọn tó ṣe ẹ̀sìn kìnínní náà wà bẹ́ẹ̀ ṣe bọ́ ní alábì Muhammad sallallahu alaihi wasallam yorùbá ṣe bọ́ ní pé ìdílé àwọn ẹlẹ́bọ ló ti wá. bẹ́ẹ̀ni àkànú. even with in Israel in Jerusalem Christmas time ṣe o làwọn Jehovah Witness òkè bá wá ṣe. wọ́n ní ìbọ̀rìṣà. ìbọ̀rìṣà ni because ọjọ́ Sunday tá à ń lọ church tó pé service Sabbath Saturday ló yẹ kí Christian mọ́ lọ church. nítorí pé ọdún oòrùn òní wọ́n pè ní Sunday service ọdún oòrùn ọjọ́ tí àwọn Israel táwọn Jews tí wọ́n ń bọ òṣùpá bọ òòrùn wọn because they want to accept Christ and they don't want collision collision wọn ò fẹ́ wàhálà ni wọ́n fi sọ Sunday ọjọ́ òòrùn wọn di ọjọ́ tẹ́mọ̀ ṣe ẹ̀sìn so that àtẹni tó ń bọ òòrùn àtẹni tó ń bọ Ọlọ́run gbogbo wọn lè kóra wọn jọ kò ní sí yàtọ̀ nù wọn. ṣé bá a rí mọ́sálásí nílẹ̀ yìí náà a rí tó yẹ pé àti Muslim àti Christian ló ń kírun papọ̀ bí Christian ṣe tiẹ̀ ní Muslim mọ̀ ṣe tiẹ̀ why can't you become one kí ni ta lọ́lọ́run sọ tẹ̀ fi ń wá káàkiri ṣé àfa òbu oní ẹlẹ́bọ ju bẹ́ẹ̀ lọ sáfà òbu kiri yóò ju bẹ́ẹ̀ lọ èèyàn mélòó ni Christian tó lọ gbé àfa ẹ wo ọmọ olórin yìí tó lọ kọrin ní Kérúbù àbísàlẹ̀ ló kọ ní jèlò sàtí Arẹwà àbí kí lórúkọ bọ̀bọ̀ yẹn mi ò rántí orúkọ ẹ̀ mọ́ pupa yẹn tó lọ kọrin ní Kérúbù orin tó kọ kò kọrin kinní kan normal chorus tán fi ń ṣeré ni ṣe bí Wasiu Ayinde Barrister ti lọ sí Genesis ó kọrin I am a good Christian bó tẹ̀ jẹ́ pé ìṣẹ̀ṣe náà ń bẹ nú ẹ̀jẹ̀ mi Muslim ń bẹ nú ẹ̀jẹ̀ mi gẹ́gẹ́ bí oyè tẹ́ fi mí gẹ̀ gbogbo tí bá lọ ni màá ṣe náà mo ń polówó pásítọ̀ kan gbà kan ọ̀rẹ́ wa ló wà lábára jẹ́gbà yẹn nígbà mo ń ṣe 1 hour program ìwọ̀n polówó ìṣẹ́jú 5 ó wá dé oní mo polówó ọdún Ògún tí wọ́n ṣe ní Jẹ̀gùn kí mọ́ polówó program ẹ̀ mọ́ mo ní bàbá 7 minutes tẹ́sán ni màá fi dí 30 minute program mo ní bàbá ṣé ẹni tó ra bọ́ọ̀sì
tó ná Ìkọ̀tún sí Ìyànàpájà tí ó máa béèrè ẹ̀sìn kílẹ̀ ẹ̀sìn kó tó gbé yín àbí pásítọ̀ kí n wá dánfó àbáfò kí n wá dánfó. kò gbọ̀kadà. ẹ wo ẹjẹ́ àṣẹ kudos fún olóyè Sunday Igboho irú olórí tá à ń fẹ́ nìyẹn oníròyìn tán náà fẹ́ fi jẹ ní láti tàbí tẹ̀sí fún mi mo ní owó ọ̀tí ẹ̀ lóòótọ́ ẹni tó lè pè kó dáyàn lóhùn lọ́jọ́ kan tí ó sọ pé òun lọ sẹ̀rímọ́nì abẹ́ bá pa àwọn kan wọ́n ní ojú kọ́ọ̀lù ló ti rí gbòòrò. èmi ò ti àgbọ̀ yẹn bẹ́ẹ̀ dírẹ́sì ẹ̀jọ́ sọ pé kò pèpè àpò ń jáde. ẹni bíi 5 ló pè mí láti UK. but let's be very realistic. olóyè Sunday nísinsìnyí àwọn gan ló jẹ́ kémi mọ̀. ẹnìkan tiẹ̀ wá pè mí ó ní kí ìjọ kí sẹ́ndì nọ́mbà sọ́dún mo ní fóònù ti sọnù mo ní tí pìsẹ́ntà ń bá délé màá mi sọ pé mo nọ́mbà mo because èmi kọ́ mo fẹ́ pè bẹ́ẹ̀ tàwọn ẹ̀ máa ń béèrè nọ́mbà pé kí gbogbo ikọ̀ mo lè fún ẹni bá important àdé oníṣìṣẹ́ ìrìbọ̀ ìwà àbàdàn lọ́jọ́ yẹn at least mo á pè pé báyìí ò kiri kan bẹ́ẹ̀ ẹjẹ́ àtàtẹ́wọ́ fún ẹjẹ́ àgbóṣùbà fún is a representative kí ni mo pè lọ́jọ́ yẹn mo ní ajagun gbadé ajagun ṣèkéde kan olùgbàlà Yorùbá oní Sunday Igboho as at now ó try ẹ̀yin ọlọ́pàá náà ẹ máa ṣe sẹ́yìn bó ṣe tọ́ ẹ máa ṣe bó ṣe yẹ ṣe pé àwọn ọlọ́pàá ẹ̀ ṣọ́ọ̀kì gbà tó gbé CP Kwara wọ́n wá ṣọ́ọ̀kì gbà tó gbé CP Kwara ó ní mo fi lé sẹ́nìtì mọ́ the police are messing up around you tọ́ba tí ó ti pé senior officer àwọn kan wọ́n á kú da ẹ̀mí délé kì í ṣe pé wọ́n náà fẹ́ arrest o ó bá jẹ́ wọ́n náà fẹ́ arrest o bá mú fún wọn lè gba fóònù lọ́wọ́ ẹ̀ kan sọ́mọ́lẹ̀ kan gba ilé tí o bẹ́ẹ̀ bá dé station sorry ní DPO ní kí wọ́n sọ fún ẹ o àfi tí fóònù yẹn bá jẹ́ fóònù gidi gbogbo yóò bá fóònù yẹn jẹ́ dáadáa bí fóònù yẹn bá bàbá lálẹ́ pé lọ tún fóònù ṣe ọ̀dẹ̀ sanwó ọ̀jìyà fóònù yẹn bó bá jẹ́ tó rìn lójoojúmọ́ Ọlọ́run fún wa ṣe ta lọ́lọ́run àtẹ̀yìn Ìlọrin ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kó gun omi ẹ̀yìn àfa Ìlọrin bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ lé yẹ̀yẹ́ ọ̀sùn nílọrin ní ó jẹ́ iná nìyẹn ìyá tó tiraka tó kọ́ fèsì bẹ́ẹ̀ àfẹ́sù bíi 6 room tó dẹ̀ ṣe Ọlọ́run ẹ̀ jẹ́jẹ́ ń bẹ̀ ẹ lọ́bẹ̀ ẹ lọ́jọ́ lé ẹ torí kó fẹ́ sọdún Ọ̀ṣun kì í dẹ̀ ṣe pé ìta gbangba kọ́ ló ti ṣe ibi àdúgbò tó kọ́ lé ẹ̀ sí ni bọ́n ṣe fún wúmà kan náà lọ nígbà ẹni kérúbù àṣírà fún ní chọ́ọ̀chì ẹ̀ bẹ́ẹ̀ ó lóun gba mùsùlùmí òun gba gbogbo ẹ̀ mọ́ra ó dàbí kírísílámù wa nígbà yẹn kí ló táwọn èkó lọ́jọ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ ẹ̀dẹ̀ gbàǹgbàkúgbà bá a ṣe ṣẹ̀sìn ilẹ̀ Yorùbá kọ́ nìyẹn nílé kan nílẹ̀ Yorùbá kírísítà máa wà ń bẹ̀ abọ̀sá máa wà ń bẹ̀ mùsùlùmí máa wà ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ sọdún papọ̀ ni ẹ wo olóyè wa lọ́wọ́ wọn. Àwọn àgbà ló bọ̀ wọ́n ní ẹni bá mojú ògún nípa bìnírè òun lẹ ti gbọ́ yìí bàbá wa ọba àṣà àti èdè tó tún jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara bó tẹ̀ jẹ́ ìgbómìnà Arafa náà ni Ìfátìmọ̀ wà. orí òkúṣe Kwara wa yàtọ̀ sí gbòòrò. kò yàtọ̀ torí pé Ìlọrin kan náà ni wọ́n mi ò ṣe Ìlọrin o. bí state kan náà ọmọ ìgbómìnà ni mi ọmọ ìgbómìnà ni wọ́n àbí bẹ́ẹ̀ ni tí wọ́n bá sọ pé state Ìlọrin Kwara state bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wọ̀nyí torí ṣàkátà pàràbà ilà àsìntọ́ títọ́ bá yí lálejò ló di ti àkó warapa kólúkálùkù kó máa mú tiẹ̀ bàbá ẹ̀já tún yà á bàràbà yìí a gbọ́ kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ tí VDM Very Dark Man ká tó bọ́ sórí ọ̀rọ̀ ikú Ògògó Very Dark Man inú àwọn ìpàdé àbí conference lápè tí ó ṣe ǹjẹ́ irú ìgbésẹ̀ yìí tọ̀nà. Conference kan ni Dark Man ṣe. Okay. Sometimes mo máa ń ro bóyá intellectual sì wà Nàìjíríà. Okay. Bóyá ọlọ́pàá sì wà nínú wa. Tí Nigeria Bar Association NBA tó bá ṣe conference kí ni influence Very Dark Man kí ni capacity ẹ̀ irú ta ni Very Dark Man jẹ́ tí wọ́n pè síbẹ̀ láti sọ̀rọ̀. There are some type of people you don't have to call to an occasion. Lẹ́nẹ̀ kọ̀lé àbí lẹ́nẹ̀ friend wọ́n máa ń pe àwọn kí lorúkọ ẹ̀ àwọn lọ́ọ̀yà náà. So mo believe pé ẹ̀ kan wà intelligent. They should be intellectually sharp. I don't expect Very Dark Man to be there. Wọ́n pe Sowore, wọ́n pe Amechi, Amechi wa represent Atiku. Torí political debate ni wọ́n pe ní session bí tí wọ́n lọ. Wọ́n pe kí lorúkọ rẹ̀ Peter Obi. Bó tẹ̀ jẹ́ pé Amechi àti Sowore wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìjà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wàhálà wọ́n fẹ́ máa kíní bẹ̀ bẹ́ẹ̀ nígbà tí Very Dark Man máa gba mic this is the area I'm annoyed with òun ló jẹ́ kínú kíní máa bí mi gbàtí Very Dark Man máa gba mic please atọ́kùn they are representative of Nigeria army representative of police wọ́n wà ń bẹ̀ representative àwọn kí lórúkọ ẹ̀ bá association ni àwọn tó ń ṣe nǹkan
the governments are there. ẹ jẹ́ ká mú kọ́ pé let's assume pé president wa bẹ̀ ṣe pé Darkman ó sì sọ tó sọ yẹn. Now do we have government? Olóyè bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu really we respect you pé ẹ play ẹ dá lérò bẹ́ẹ̀ ṣe ń wo gbogbo àwọn tó sọ nọ́sẹ̀ lórí kíní ṣe kíní kan ẹ̀yin kọ́ ló yẹ ká ẹ ṣe but DSS are they dead? Ṣé Nigeria police ò ṣiṣẹ́ mọ́ ni? Ṣé army ò ṣiṣẹ́ mọ́? Because if I use the breakdown of what Freddy Darkman says there, in fact inú àbí nígbà tí somebody with star oníràwọ̀ tó gbé gbogbo ẹ̀ sátá tó represent Nigeria army níbi tá a wà ó wá ní pé all armies are corrupt, they are involved in this banditry and other things. Ọ̀rẹ́ chief of army staff ni o tó láàrin picture àti chief of army staff, this same man tó ní the army are corrupt, the military are bad, olóṣè head Tinubu head kìnnì kan nígbà yẹn ní Abuja nígbà tí wàhálà dé àwọn àmì yìí ló gáàdì ẹ̀ kúrò lójú agbo àwọn ẹ̀ ló corrupt àwọn tó kó wá síbẹ̀ kò ró báyé wọ́n ṣe máa rí òkòrò bí wọ́n kú bí wọ́n yé o onìkan náà fúri kúrò mẹ́ o nígbà tó ju tága sí wàhálà dé only police and accomplice they are corrupt only the government also condemn everybody. Mo dúpẹ́ pé ẹnìkan náà dá lóyún mi délé pé so tí army bá corrupt tí police corrupt tí government corrupt tí wọn ò rí stable tí wọn ò good then that means the bar association tó pè é they are foolish and corrupt. Because I don't believe pé NBA ó lè pèrò ẹ ibi tó wá bí mi inú lélẹ́yìn bí Freddy Darkman ṣe ńlá lé everybody tó sọ tó àti tó tọ nọ́sẹ̀sì yẹn tó moderator program yẹn tó jẹ́ lọ́ọ̀yà náà kò dá Freddy Darkman dúró ó kàn sọ pé sẹ́dá fún àwọn ọ̀nà ẹ̀ pé wọ́n gbé ọ wọ́n sì kíkọ́ tó fi ń ṣàwàdà bẹ́ẹ̀ nígbà tán pé Nigeria army representative tó dìde tó ní when you say the armies and accompany and the corrupt òun ò against yẹ it's not all don't say all ìtò bí mi inú nìyẹn some army are corrupt good we know that but don't say all army. All army yìí àwọn tí wọ́n ń pa níbi tó ti rescue àwọn ọmọ tó jí gbé kọ́. Àwọn náà corrupt. Ṣé bí kọ́nẹ̀ kan náà pa ní kọ́nẹ̀ ní abúlé kọ́nẹ̀ náà pa ní Ògbómọ̀ṣọ́ ó lẹ́bí oníyàwó lọ́mọ náà àwọn ọlọ́pàá tí wọ́n pa sí wọn lẹ́bí ni òní they all of them are corrupt. Don't say all of them, say some are corrupt. Àti rámì tí wọ́n mú tó pé ọ̀tá ló fẹ́ mọ́ lọ́ọ̀tà fún àwọn bandits àti tó accomplish tó ṣe gbẹ but don't say all. Uti area tí mo lọ ní ìyàtọ̀kùn àmì yìí ò tí ì sọ̀rọ̀ 2 minutes bó ṣe ń takò Freddy Darkman pé don't tell us we are corrupt. It's an insult, it's an embarrassment to us, even to my personality sitting here. You shouldn't say oh that mean pé náà tó ń sọ̀rọ̀ yìí ó corrupt bẹ́ẹ̀ máa dé sọ pé time up gbàtẹ́ tó ṣe representative bóyá ọlọ́pàá abẹ́ni kan tó sọ̀rọ̀ wọn ò jẹ́ kó tẹ̀ sọ̀rọ̀. My question is this: is Freddy Darkman more than the whole police? Is Freddy Darkman senior to soldiers? Is DSS afraid of Freddy Darkman? Then okay, nígbà tó sọ pé all are corrupt, you see, you're supposed to be invited. Come evidence corruption wọn jáde. Di orí òkè torí ọ̀rẹ́ rẹ̀ ni chief of army staff. So nígbà tó ti close mọ́ chief of army staff a jẹ́ pé ó máa sí chief of army staff bó ṣe corrupt kó gbé jáde. Let me tell you, let me warn you the youth, please. I'm just advising and warning you. Ẹ má misuse opportunity pé social media yìí ó ti di tọrọ fọ́nkálẹ̀. Then ẹ má misuse pé máa tó wà lórí oyè yìí ó jẹ́ bàbá gbogbo ènìyàn tí ó kà kan sí tó gbogbo kan ṣeré. He went to Benue only they hated by wọn ò tiẹ̀ tí ì bú ọ wọ́n bú mi ju bẹ́ẹ̀ lọ. Ṣé bóun rẹ ni tó gbé orí bí orí ewúrẹ́ tó gbé orí sí bí ewúrẹ́ wọ́n ti kì ní kí lorúkọ ẹ̀mí báyìí ṣé Kenya bí state kan láfta Ghana bí báyìí ẹnìkan ló social media ó bú ìyàwó ààrẹ ìlú wọn ó wà ní 5 years imprisonment. Mo rí ẹni tó blame president Senegal tó sọ nǹkan tí ó dá lórí kínní woman yẹn mo wo live ní 2 years imprisonment náà fún Tinubu ò tí ì gbẹ̀yìn lájọ tó ti ṣe ṣùbàṣùbà
but if the man is now overlooking tí bàbá yín bá jẹ́ tùlé must you turn him to a fool? I think he need to be taught a lesson. Ó yẹ kí wọ́n ó pè because tó bá mẹ́lẹ̀ jẹ yóò tún ìsọ̀tẹ̀ lómi tó jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ mi. Ṣé Sultan of Sokoto lè jókòó sọ pé all Muslim and sultans are corrupt? Ṣé yóò kúrò mẹ́ láàyè? kò tó bẹ́ẹ̀ kò lè kó. Boko ni wọ́n lè láàyè wọn pa bó bá bọ́ síta. kò tí ẹ lè kó láàyè níbẹ̀ ni wọ́n á ti pàṣẹ àwọn yẹn ọ̀ràn. Tóra tó tẹ̀lé sọ́tà àwọn finish yẹn ni. Mo náà ti jọ́ kan kọ́lọ́ kó fọ̀rọ̀ kẹ́ ọba Kabiru Adélájà. Èmi àti àwọn ọ̀rẹ́ mi kan náà pè lẹ́mc. Mo rò bóyá lọ́bẹ̀ lọ́jọ́ ní secretariat ní bíbáyìí. Èmi kàn lọ casually ni pé ìgbà tó ti lóhun wà ládùúgbò mi. Nígbà tó gba máìkì tó ṣe àwàdà lórí ọba Kabiru Adélájà. Kọ́lọ́ kó fọ̀rọ̀ kẹ́ tó ní Kabiru ọmọ ìpẹ́ dàgbà ọjọ́ rẹ̀ bí àná tó wọ pátá lọ́wọ́ pé Kabiru lọ́lẹ̀ wọ pátá Kabiru lọ́lẹ̀ wọ pátá tó kó mọ́ olùlógbò àwọn olóyè dìde mi délé ni wọ́n lù kúrò lójú agbo ni kí tó wá bẹ̀rẹ̀ kí wá gba máìkì lọ́jọ́ yẹn tí mo fi ṣiṣẹ́ ọba nìyẹn o ká mọ̀ sọ pé army general jókòó wọ́n sọ pé I'm not saying army are not corrupt I'm not saying police are not corrupt I'm not saying Nigeria is not corrupt ẹnìkan sọ yóò pé the most lawless country and true ní gbogbo àgbáyé Nàìjíríà ni àbọ̀wọ̀ fófin rárá. ẹ̀ ń gba àwọn aṣáájú wa ní ọ̀bọ̀. àbọ̀ fófin we don't care about anything but it's not to insult those people who are risking their life for our safety. olójẹ́ kí n takò àwọn ẹni nígbà tó pé script ni Sunday Igboho ṣe nígbà tó ń wọnú gbó Ọ̀yọ́ tí Sunday Igboho bá wọ igbó Ọ̀yọ́ àwọn ọmọ yẹn ò ní jáde. wọn à ní jáde o. gíragíra kó débẹ̀ it's another thing. ẹ wá ní script wọ́n gbé ẹbí ẹni tó sọ pé skit yẹn gbé kó mọ̀ pé skit ni wọ́n náà ṣe ń gbó. à ń bọ̀ láti Ìbàdàn ẹ̀mí mi kó sókè báyìí ni pé ìwọ náà òjò tẹ̀ tó máa rọ̀ mo ti wá dúró àbẹ̀mí dákun mọ́ sáré o bó bá rí ìríkúrì iwájú tó jìnnà dúró ká tó ṣẹlẹ̀ o akásídẹ̀ lójú ọ̀nà tó kó ẹ̀ wá bẹ̀ èmi ò gbọ́dọ̀ rókù mo sáré bọ́ síbi mọ́tò àwọn olóòbẹ̀ tí wọ́n ń gbá mọ́tò tán fa mọ́tò tán gbé jáde mo ní sotiri tí mo sọ sí nígbà tó já mi lẹ̀ lẹ́kọ̀ọ́ tí mo ń gbé mọ́tò lọ sílé mo sì rí pé bírèkì mọ́tò kan ti di 3-4 time pump. Ó dẹ̀ wá láti kó débi láti Ìbàdàn débi ó ṣe sọ fún mi ó lóun kó tó bá sọ fún mi àní káyà sọ́dọ̀ mẹkáníìkì kí n wá sọ pé skit ni la play ọ̀rọ̀ tí dark man sọ is an insult to the whole nation. ṣé mo sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa wípé eléyìí yà káàkiri ni kì í ṣe pé ọ̀rọ̀ Yorùbá nìkan là ń sọ generally ni ẹ jẹ́ ká máa mọ̀ fún ìyẹn ní bá ṣe rere ẹ já sọ pé tó sàdánkátà kò gbìyànjú èyí ṣe pé gbogbo ẹnu ká máa wá gbẹnu àtẹ́lù léyìí ká máa bùnú tọ̀hún ó pè é jẹ́ kí ẹni tó bá fẹ́ ṣe rere ó lè tẹ̀síwájú mọ́ láti fẹ́ ṣe fàpẹẹrẹ àwọn sójà tó ń kú lójú ogun tó bá jẹ́ pé corruption ló lé wọn níbẹ̀ ṣé wọn ó fẹ̀mí wọn lẹ̀ ta ló fẹ́ tọ́jú ọmọ ta ló fẹ́ tọ́jú ìyàwó. àmì èèyàn tó ti free ní ọ̀sẹ̀ yìí ṣé bá ń ka news àmì bandit tó ń free náà àmì tó ń kú nínú wọn. dáadáa bó ṣe jẹ́ nìyẹn tó yìí ni ẹ wá nínú ilé ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu fẹ́yìn tẹ́ ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ọba Adéyẹmí Olúwafẹ́mi òun náà ní àgbà lálejò bàbá ló ti mú fún wa ní àwọn àmọ̀ràn fún látọ̀dọ̀ àwọn àgbà wá láti bí ọgbọ̀n ìṣẹ́jú ní tẹ̀síwájú ń tẹ̀síwájú náà bàbá gẹ́gẹ́ bí ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá tẹ̀ ìjọba lórí àwọn eléré orí ìtàgé onídùúdú fújì ẹni kankan tó bá ti jẹ́ àṣà àti èdè ilẹ̀ Yorùbá mo ẹ jẹ́ n kọ́kọ́ kí yín kú aráfẹ́rakù ọmọ ẹgbẹ́ yín Alhaji Taiwo Hassan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó tó jáde láyé nìkan bí ọjọ́ bíi mélòó sẹ́yìn àmọ́ bàbá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti wáyé lẹ́yìn tí ikú arákùnrin wáyé àwọn kan sọ pé àìsàn tó pa òye ó kú àwọn kan sọ pé ó pa á mọ́ra ni àwọn kan sọ pé kìnìkan ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun gẹ́gẹ́ bí ọba àṣà ilẹ̀ lè rí sọ sí ọ̀rọ̀ ikú Ògògó. mo kí gbogbo ẹbí Alhaji Taiwo Hassan Ògògó ọmọ akúlódò ọmọ akú lómìlómì ànàmí ọlọ́pọ̀dà ẹranko tí bá ní gbójúmọ́ gan ọmọ àfìdúlálẹ̀ nígbàlẹ̀ ẹdójọ bí ẹ̀dọ̀ agbórí gírejìreje sunre o wọ́n jọ kòkó mọ́ jẹkòló wọ́n tí wọ́n bá ń jẹ lájúlé ọ̀run òní kò mọ̀ bá wọn jẹ wọ́n bá láyé fẹ́ràn èèyàn mo mọ̀ pé ayé fẹ́ràn Ògògó torí tí ẹ bá wo èmi ò lọ o tí ò jẹ́ kí n lọ ni pé mo pe àwọn bíi mélòó tájọ gé èèyàn wa nígbà tí tọ́rẹ pé mi lọ́bàdàn
mo ṣe ń bọ̀ wá náà ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ lánìí pé ó dọ̀pù tó wà lójú ọ̀nà téèyàn fi wọ ìlú ẹ̀ gan pé kò yí sí pé bá dẹ̀ wá nobody will know any other thing pé gbogbo ẹ̀ mọ̀ pé mi ò ń fọ̀rọ̀ wọn ṣeré bẹ́ẹ̀tì tó bá máa ṣe the normal burial ẹ̀ mọ̀ pé àwọn ti débẹ̀ before that time sẹ́rí mo máa sọ kíní kan fáwọn èèyàn ẹ̀yin onítíátà lẹ́ ń kú ẹ̀yin entertainer lẹ́ ń kú ẹ̀yin pìrìsẹ́tà lẹ́ ń kú kò sẹ́ni tí ìkú ò torí pa lórúkọ ni o bí mọ́tò mi bá kú sójú ọ̀nà láàrin méjì ọlọ́kadà odò ní márùn-ún odò ọba kí ló ṣe mọ́tò yín ọba kí ló ṣe mọ́tò yín ọba kí ló ṣe mọ́tò yín bí mọ́tò ọ̀dárí pẹ̀sẹ̀ kú kò sẹ́ni tó mọ̀ kí mọ́tò ẹ̀ kú síbẹ̀ kò sẹ́ni tó mọ̀ tó ń ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ̀ tó ń lọ tí n bá lọ sẹ́bìsì níbì kan máa sọ fún àwọn tó tẹ̀ pé ẹsẹ̀ ṣéǹjì lọ́wọ́ o wọ́n wá ta o àṣẹ tu wọn o àṣà ní ìjàrá pé àwakọ̀ àbí máa gba máìkì ní dárúkọ ara mi sẹ́rí bí ọlọ́jọ́ bá ti dé kò sẹ́ni tó lè rọgbọ́n ẹ̀dá atọ́kùn ó síkì lóòótọ́ gbẹgbà tèmi rí last mi ò tẹ̀ mọ̀ kó síkì torí mo lọ ṣiṣẹ́ kan ní Làró torí bá lọ Làró máa bá ní ẹgbẹ́ gbogbo tó bá ṣe ń Làró ìsìlẹ̀ weekend ó máa ń wà ń Làró ibi mini stadium wọn ibi tó gbélé gangan ibẹ̀ la máa ń jókòó sí mo fi kíní ẹ̀sìn lọ́jọ́ ìmọ̀ èdè bẹ́ẹ̀ tó ní ọba òyàyà àbí ọba kí náà pè wọ́ àwẹ̀ wọ́n pè mí lọ́ba kí ló ń pè wọ́ ó lé mi láwẹ̀ àwọn bọ́ọ̀sì á lu ẹ̀sìn ẹ̀mọ́ ìmọ̀ ṣeré wọ́n kó tí yín sí wọ́n gbàgbé pé ọba nìyí wọ́n kó lílù tí yín bí kíní kan ni mo ní wàá nà mí ń Làró èmi ní Làró Ìlàró tí ẹsẹ̀ mi ti rìn lẹ́bi oní bí mo bá wá jù lọ ní Làró káwá mọ̀ pàtà lọ sòkú màmá dẹ́mì náà nígbà tí àwa ọlọ́pọ̀dà àwọn eégún tó wọ́n ṣe last respect èmi pẹ̀lú ẹ̀ lájọ jókòó àti bọ̀bọ̀ tó bá ń tẹ̀lé yẹn àtàwọn tó ṣe mò ń lọ rárá o mo ti gbò tẹ́ẹ̀ tí máa sùn kódà nígbà tí ọba pápá láǹtóró pàtó àwọn fẹ́ lọ kí ògùnkùn ẹ̀yà àjọ lọ kí very lively a man bẹ́sẹ̀ rí tẹ́ sọ yìí kò sí táwọn èèyàn sọ tán wọ́n ní sílẹ̀ tó sí kí ń gbà yẹn bóyá kéde kan ṣe kéde kan fún ni bóyá ó gbé nǹkan kan bóyá ṣe kéde kan ni tó bá wù kó gbé ẹni nínú ẹbí yìí náà ẹjọ́ lọ gbé káwọ́ tí yóò jẹ tiẹ̀ tábà ní káńsà kò sí tí yóò lè fa mo sọ nígi èlò nínú àfàtì nínú interview mi ó táwa ọmọ náà ń jẹ láyé òde òní kò yí sí gayégáyé dẹ̀ ni wá gbogbo lè lọ kí lórúkọ location mi kẹ́gbọ́n oúnjẹ tó máa wà fẹ́lẹ́ búbẹ̀ ní domi oúnjẹ tó máa àfẹ́lẹ́ búbẹ̀ ní kan lọ ra pizza fún ó lè kan lọ ra sàhámà ni kí làmọ̀ tán kó sínú sàhámà tán kó sínú kiri tán rọ́jọ́ fún wa àdèmọ́ ṣe fàájì dáadáa àmọ́ ṣe fàájì dáadáa ṣerú àwọn tẹ́ pé ká máa fẹnújà gbogbo ayé ká sáà máa yan Ọlọ́run amùkànjèló náà a sùn fún 3 days tàbí ẹ̀dìdẹ tàbí ká lé ọ̀tá mi ti lọ náà wọn ló dọ́gbọ́n sí ni wọn ló dọ́gbọ́n sí ni mùsùlùmí gbọ́dọ̀ dákú ṣeré dákú ẹlẹ́dọ̀ gbogbo foríjì pé mo rẹ́ẹ̀rí o kò yẹ kí rẹ́ẹ̀rì lásìkò tiẹ̀ bẹ́ẹ̀ àwa ta kú bẹ́ẹ̀ náà bó ṣe wù ní mo kí ọmọ ìyá mi ọmọ ìlú mi ẹbí mi ọmọ ajé nípa ní Sọmọra ó bara jẹ́ Yíká Quadri Yíká kọ Aláàjì bara jẹ́ ọmọ bàbá onítọ́wẹ́ẹ̀lì ó bara jẹ́ kọ́ 5 and 6 ni wọ́n ẹ̀rí pé olódà wíkẹ́ ní ẹ̀ka lára jù nígbàgbọ́ ọmọ ẹ witness sí pé every time tó bá rí kọ́ báyìí Aláàjì Yíká Quadri Aláàjì Yíká Quadri Aláàjì Yíká Quadri bóyá ká ṣe fúnra wa ni Ògògó ọmọ akúlódò sórí o bẹ́ẹ̀ kankan wà tó dùn mí bẹ́ẹ̀ tí mi ò tí ì lè condemn ẹ̀ o ti Fúnkẹ́ Akíndélé ṣe it's not the best kódà kó jẹ́ golden jubilee birthday 50th birthday kó jọ́ 100th year birthday ló bọ́ sí ọjọ́ tó ń sòkú Ògògó kò ẹ̀ kó post yẹ bó bá dẹ̀ wá máa post yẹ bó bá dẹ̀ wá máa post yẹ á fi fọ́tò Ògògó sẹ́gbẹ́ ọ̀dọ̀ ẹ̀ pé onílọ́jọ́ bí mi o ṣùgbọ́n ká má ṣe Ọlọ́run kí mo kàn fi rántí lásán ni nítorí pé èèyàn mi olólùfẹ́ mi kí kó pé hàn Ògògó lé owó ẹ̀ka lẹ́lọ́ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń pè mí torí tí mo kàn fi gbélé yìí o mo ṣe dárò ẹni tèmi lọ́wọ́ olóòdè kọsẹ̀ tí ó sọ̀rọ̀ yẹn ó wá mú different design òun kọ́ ni bẹ́ẹ̀ di òun jó ká ní ẹni tó súnmọ́ Ògògó àbí tí rúmọ̀ ti wà tẹ́lẹ̀ bóyá òun Ògògó ní kankan ni àwa ní olówó kankan bẹ́ẹ̀ nu rẹ̀ ń dùn celebrate ikú ẹ̀ àwọn kan wà tá a gbọ́dọ̀ máa take care of tí ò bá ṣe lọ́jọ́ yẹn ṣé ayé máa parẹ́ ni bẹ́ẹ̀ ni àti mo sọ pé mi ò tí ì bu ni pé ó possible kó ti send kìíní yẹn ní a day before the birthday bóyá ó ru ọjọ́ yẹn
ló ti send gbogbo tó send sọ pé jọ́kejì bẹ́ẹ̀ dé làwọn èèyàn máa rí bóyá kò mọ̀ pé eléyìí máa ṣẹlẹ̀ kó tó fi ránṣẹ́ but he can still retrieve those posts then láti gbà yẹn mo expect kí ọ̀rọ̀ gidi kan jáde lẹ́nu ẹ̀ kó ti gbé jáde pé gbogbo ẹ̀yin èèyàn mi mo apologize o kó wá rọ́ọ̀kan pa bó bá tẹ̀ gé òótọ́ ló ṣe àbí kó ké kó ṣe wọn kan pé àkíní domi àwa yíyẹ kú kò sí o àwa yìí mọ̀ lọ kò sí o gbogbo apátápátá là ń lọ ọjọ́ yẹn la mọ̀ mo sọ fẹ́ nìkan ní ìjà nígbà tó sọ̀rọ̀ gbogbo mo ní tó bá ti sùn lálẹ́ o ti kú tó bá jí lọ tó padà sáyé o tá bá ti sùn ikú temporary ni láì tí ọlọ́jọ́ bá dé atọ́kùn aláìná máa lá lọ àti gbàgbé ayé ta ti sùn yẹn o bóyá Ọlọ́run wá bọ́ ṣe wọ́n lu ẹlẹ́gbàá lọ́wọ́ àbọ̀ kó sómi ní lójú àlá omi yẹn náà lọ́mọ kó lọ dàrẹ́ẹ̀tì lọ àbí ká máa lu ẹlẹ́gbàá lójú ọlọ́run gáàsì rẹ̀ àní lálá burúkú pẹ̀lú bí alálà kó ṣe romance lójú oorun bóyá bọ́ sí tó dà yóò mọ̀ romance rẹ̀ lọ so kò sí ẹ̀dá tó yẹ kó fi kú yọ̀ọ̀yàn o it's not the best ògógó ọmọ akúlódò ọmọ akúló ni mo sóore o mo délé kó kílé mo dọ́nà kó bèrè ọ̀nà wò wọ́n jọkùn kó mọ́mọ́ jẹ kòló o tí wọ́n bá ń jẹ lájúlé ọ̀run ikú mọ́ jẹ mo mọ̀ pé ẹlẹ́dẹ̀ ń wò wá pé gbogbo ayé ló dorí kodò torí kan máa gbá bọ́ọ̀lù screen gù ní stadium lọ́jọ́ ìkòlè kún bẹ́yẹn ọlọ́àdá gbogbo ọmọ tó fi sílẹ̀ sí o ẹbí àtọ̀rẹ́ ará tó fi sílẹ̀ ọlọ́àdá wọn sí gbogbo ẹgbẹ́ oní tíátà pátápátá gbogbo ẹta tẹ́nà eléyìí ò ní fa ìdàrúdàpọ̀ sáà rẹwà. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu bàbá wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ọba Adéyẹmí láti bí 40 ìṣẹ́jú adúpẹ́ lọ́wọ́ yín gidigidi ẹ ti gbọ́ lọ́tún lósì ẹ̀rí pé ìṣọ̀tún ṣòṣì má ba ibì kankan jẹ́ ẹ pẹ̀rọ bá ní sọ̀rọ̀ bàbá lórí ohunkóhun tí ẹ bá ní láti bá wọn sọ ìjẹ́ títí ìgbà míì tẹ́ ní àǹfààní àti tún bá wa pàdé ó dàbọ̀.